ọ̀rọ̀ Awíkókó náà ló kọ mi, mo tún kí gbogbo ọmọ Yorùbá kú dédé àkókò yìí. Ẹwà Èdè Yorùbá TV náà la tún bọ́ sí ibi tá a ti ń ka ìwé aládùn ní Òfò Ẹ̀mí. Mo gbàdúrà pé lágbára Ọlọ́run ànírógún òfò ẹ̀mí o, ògùn òfò ẹ̀mí ò ní wọlé wá o. Látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú nǹkan wítáwí dùn pọ̀. Ọ̀jọ̀gbọ́n kọ̀wé Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi orí kẹjọ náà lábàdé tá a ti ṣèlérí pàtì tẹ̀ síwájú. Àkọlé tí bẹ́ẹ̀ ikú odò ní pòmùwẹ̀, ikú odò ní pa òmùwẹ̀. Látìgbà tí Àjàgbé ti dé ọ̀dọ̀ Jìgan lọ́kàn rẹ̀ ti balẹ̀. Yàtọ̀ sí ti ilé ọ̀fẹ́ tó ń gbé, ó tún ṣe oríire nítorí pé gbogbo ohun tí èèyàn lè fi gbé ayé ìdẹ̀rùn ló wà nínú yàrá rẹ̀. Àtijọ́ àti mo ní lára Yétúndé ò tilẹ̀ jẹ́ kó máa lá rárá. Ó ti kó dé ọ̀dọ̀ rẹ̀, ojoojúmọ́ ló ń dín ọbẹ̀ sí i lẹ́nu. Ńgbà mìíràn Jìgan àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n máa wà ní hòtẹ́ẹ̀lì láti òwúrọ̀ títí di alẹ́ kí wọ́n tó gba ibi iṣẹ́ wọn lọ ní ọ̀gànjọ́ òru. Ní ìrọ̀lẹ́ ọjọ́ kan ńgbà tí wọ́n ti hòtẹ́ẹ̀lì dé, Jìgan wọ inú yàrá rẹ̀, ó mú ìbọn ìléwọ́ rẹ̀ kan àti aṣọ iṣẹ́ jáde. Gbà irinṣẹ́ àti aṣọ tirẹ̀ nìyí. Àjàgbé gba ìbọn ìléwọ́ àti aṣọ iṣẹ́ lọ́wọ́ Jìgan, ó wá bẹ̀rẹ̀ sí ronú. Jìgan ṣe àkíyèsí pé Àjàgbé ń ronú. Ó sọ̀rọ̀ ó ní, Àjàgbé, iṣẹ́ yìí ń pè ọ́ pé kí o fọ́jú àánú rẹ pátápátá. Tó bá fẹ́ ṣe àṣeyọrí níbẹ̀, o ní láti kọ́ bá a ṣe ń yára yìnbọn àti bá a ṣe ń yára parẹ́. Ńgbà tí ọ̀rọ̀ bá fẹ́ yíwọ́, o ní láti tètè mú ẹni tó fẹ́ dí ọ lọ́wọ́ balẹ̀. Ìtàkùn tó ní kiri ọmọ jákè tó ń tẹrin ni yóò lọ o. Bájàgbé ṣe gbọ́ ọ̀rọ̀ yìí ló tún sọkàn gírí. Àjàgbé kọ́ sínú ṣòkòtò fúnyínmọ́tàn dúdú pẹ̀lú ẹ̀wù dúdú, ó wọ bàtà alámùtán dúdú, ó fa àwọn bójú, ó gbé ìbọn ìléwọ́ rẹ̀ lọ́wọ́, ó lọ sí èdè déńgé tó wà ní pálọ̀. Ó yẹ ara rẹ̀ wò, ó rántí ọ̀rọ̀ Bíbélì tó sọ wípé ọmọ aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ ọwọ́ wọn burú. Ó sọ èjìká, ó wá rẹ́rìn músẹ́, ó gbanú yàrá lọ, ó fi igbó hánu, ó fà á sórí títí ó fi dàbí ẹni pé òye ń kọ́. Ó bọ́ sórí ibùsùn rẹ̀ ó sùn lọ. Lẹ́yìn oṣù kan tí Àjàgbé ti dé Èkó ní ìyípadà ti dé bá. Ọrùn rẹ̀ tí ó dàbí ọrùn ẹyẹ akọ̀ ó ti kì mọ́lẹ̀ bọ́múbọ́mú, gbogbo rẹ̀ ṣẹ́kù lé ara wọn. Ojú rẹ̀ tó ti jẹ kòtò fún ebi ti gún régé. Àjàgbé tó ti ń dúdú fafa rí ti fi ẹ̀rọ abórabó ara rẹ̀ di pupa roboto bí edé. Bí ó ti ń dá obìnrin lọ́rùn ló ń dá ọkùnrin lọ́rùn. Ẹni tí aṣọ ọrùn rẹ̀ rí bí èyí tí wọ́n fi ń nu ìgbọ̀nsẹ̀ kó tó bá Jìgan àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pàdé ti ń pààrọ̀ aṣọ bí ọ̀gá. Ní òwúrọ̀ ọjọ́ kan, ọkọ̀ bọ̀lọ̀kú dúdú kan tí wọ́n ń pè ní limousine dúró níwájú báǹkì kan ní Ìkẹjà. Dẹ́rẹ́bà ọkọ̀ jáde, ó ṣí ilẹ̀kùn ọkọ̀ fún bàbá olówó tó jókòó sẹ́yìn ọkọ̀. Onítọ̀ ń gbé báàgì ńlá kan jáde, ó mú ọ̀pá ìtìlẹ̀ kan lọ́wọ́, ó fi ń tilẹ̀ bí òun àti dẹ́rẹ́bà rẹ̀ ṣe ń lọ sínú báǹkì. Gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣọ́ báǹkì ni wọ́n ń kí bó ṣe ń wọlé lọ. Èrò pọ̀ púpọ̀ nínú báǹkì. Àkókò tí wọ́n sanwó oṣù fún àwọn òṣìṣẹ́ ní irú ọjọ́ báyìí, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa ń wá sí báǹkì láì ní nǹkan pàtó tí wọ́n wá sí. Nígbà tí wọ́n bá fi ẹsẹ̀ falẹ̀ títí, wọ́n á tún bọ́ síta. Àwọn òṣìṣẹ́ báǹkì òkúkú lè mọ àwọn oníbàárà wọn tán. Aláàjì Bello wọnú báǹkì. Ojú òun àti ọ̀gbẹ́ni Fágbadé tó wà nídìí ẹ̀rọ ìṣirò owó pàdé. Aláàjì, ẹ káàárọ̀ o, ẹ kú ọjọ́ mẹ́ta, ilé ńkọ́ Olúfẹ́mi? Báwo ni nǹkan? Àwọn ọmọ àtìyàwó rẹ̀ ńkọ́? Ṣé dáadáa ni wọ́n wà? Adúpẹ́ sà. Aláàjì, má tọ́jọ́ mélòó kan kẹ́, ṣé ò sí nǹkan tẹ́ jìnnà sí wa bẹ́ẹ̀ Fẹ́mi? Òkè yín ni ọ̀jẹ́ káròkè tọ̀hún. Ọ̀gbẹ́ni Fágbadé rẹ́rìn ó ní, Aláàjì, òwe tí wọ́n kì í pa nílé àná nìyẹn sá o. Aláàjì bú sẹ́rìn ó ní, Fẹ́mi, àmọ́ èèyàn ò lè rí ẹ ká mọ́ bè kan. Wálé tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ tó ń gba owó wọlé ní, Aláàjì, ẹ wọ́n jẹ́ kọ́gbẹ́ni Fágbadé dá yín dúró. Ẹ̀yin náà sáàmọ̀ wípé àwòkọ́ ni ẹjọ́ ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀. Ṣé wá sanwó ni àbẹ́ wá gbowó? Ó ṣe ń Wálé, wá gbowó ni. Ọ̀gbẹ́ni Fágbadé ṣẹ́wọ́ sí Aláàjì Bello ní, ẹ má bọ̀ lọ́dọ̀ wa ní. Aláàjì wọ ibi tí àwọn òṣìṣẹ́ báǹkì ti ń ṣiṣẹ́ lọ. Bí ó ti dé ọ̀dọ̀ wọn, Fẹ́mi mú lọ sí ọ̀dọ̀ mánéjà, ó sì tún padà sáàyè rẹ̀. Kí Fẹ́mi ó tó padà tí ọ̀dọ̀ mánéjà dé, àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ti wà nínú báǹkì fún ìgbà pípẹ́ ti ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Wálé. Ọkùnrin kan ní, ìjẹkújẹ ti bà àwa ènìyàn dúdú jẹ́ ṣá nítorí owó tí Aláàjì ó fún wọn.
ni wọ́n ṣe ń pè wọlé. Wọ́n kúkú mọ̀ pé àwọn ò lè rówó gbà lọ́wọ́ wa. Obìnrin kan kí ọ̀rọ̀ náà lẹ́yìn ó ní ẹ jẹ́ fi wọ́n sílẹ̀. Àní kọ́ ló má jẹ́ káwa náà ó sì wọ́n wáyé. Gbogbo wọn ń ro ẹjọ́ wọ́n rọ̀jò ebúlé wálé lórí. Ṣùgbọ́n onítọ̀hún kò tilẹ̀ síbẹ̀ ní pé ń rí wọn. Ebú tí ó gbọ́ ní àkókò náà kò tilẹ̀ tó èyí tó gbọ́ nígbà tí Fẹ́mi padà dé. Ọ̀pọ̀ tí Alhaji Bello fi jáde lọ́dọ̀ mọ́níjà ó lọ sọ́dọ̀ Fẹ́mi. Ó fún ní àpò ìwé kan tí ó wú tùlù. Ọ̀nà wá àpò ìwé kejì sí Wálé. Òun náà gbà á. Àwọn méjèèjì dúpẹ́ lọ́wọ́ Alhaji. Bí Alhaji àti dírẹ́bà rẹ̀ ti bọ́ sóde làwọn òṣìṣẹ́ bú sẹ́rin. Wọ́n fi Fẹ́mi àti Wálé ṣe yẹ̀yẹ́. Kété tí Alhaji kó sínú ọkọ̀ làwọn ọkùnrin mẹ́ta kan jáde láti inú báńkì. Àwọn náà kó sínú ọkọ̀ pijó kan. Dírẹ́bà sínú ọkọ̀ limosíìnì. Ó dorí kọ ọ̀nà ibùdókọ̀ Ìkẹjà. Bí ó ti já ojú ọ̀nà márosẹ̀ tó lọ sí Òṣòdì ló dorí kọ ọ̀nà Abẹ́òkúta. Bí ọkọ̀ ti ń pafẹ́ lọ ló dàbí ẹni pé ọkọ̀ pijó tó tẹ̀lé ń bá a díje eré sísá. Nínú déègì iwájú ọkọ̀ ní dírẹ́bà Alhaji tí ń wọ ọkọ̀ pijó tó tẹ̀lé. Ó ṣe àkíyèsí pé ọkọ̀ náà dàbí ẹni pé ó fẹ́ kọlu òun nídìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ńgbà tí ara dírẹ́bà ò gbà á mọ́ ó sọ̀rọ̀. Sífù, ọkùnrin tó ń wa pijó bọ̀ lẹ́yìn wa máa fẹ́ kọlù wá kẹ́. Kò lè kọlù wá, máa lọ. Orí limosíìnì rí ló ṣe fẹ́ wò ó ní àwòfín. Ńgbà tí wọ́n dé ìyànà Pájà, dírẹ́bà darí ọkọ̀ kọ ọ̀nà tó yà sí apá ọ̀tún. Wọ́n gorí afárá tó kọjú sí ọ̀nà gáréèjì Pájà. Dírẹ́bà Alhaji tún wo ẹ̀yìn láti inú dégé. Ó tún rí ọkọ̀ pijó ẹ̀ kan. Ńgbà tí wọ́n dé ọ̀nà Gàndò, wọ́n yà sí ọ̀nà Kọ̀tún. Síbẹ̀ ọkọ̀ náà kò padà lẹ́yìn wọn títí wọ́n fi dé Ìsọlọ̀. Ńgbà tí wọ́n dé ibùdókọ̀ Pákó, ọkọ̀ yà sí apá ọ̀tún. Ńgbà tí ó kù díẹ̀ kí wọ́n dé Ìlasa, ọkọ̀ limosíìnì tan pẹ́yìntà. Dírẹ́bà ọkọ̀ pijó tó ń bọ̀ lẹ́yìn ṣe àkíyèsí pé ọkọ̀ náà fẹ́ yà. Òun náà rọra rìn. Ọkọ̀ limosíìnì yà sí apá òsì. Àwọn ọkùnrin tó wà nínú ọkọ̀ pijó rí ilé ńlá kan tí kò ju 100 ebè sí ojú ọ̀nà ọlọ́dà tí ọkọ̀ limosíìnì ti yà. Ọ̀dà funfun báláú ni wọ́n fi kùn. Oríṣiríṣi òdòdó ni wọ́n fi ṣe ọ̀ṣọ́ sí ilé náà. Ọkọ̀ limosíìnì dé iwájú ilé náà ó dúró. Ọkọ̀ pijó tó tẹ̀lé lé wọn kùn lọ́bọ̀n. Ńgbà tí wọ́n padà dé ilé, ìgàn sọ fún kọ́bùrù àti sájẹ́ǹtì pé kí wọ́n múra sílẹ̀ fún iṣẹ́ òru. Ejò bọ́ sínú yàrá rẹ̀. Ó fẹ̀yìn lélẹ̀. Ó ronú lọ fún bí ìṣẹ́jú méjì. Ó rẹ́rìn sínú. Ó sọ̀rọ̀ sínú ó ní ẹni tó máa ṣe òkùnkùn kó má dá òṣùpá lóró. Ń dédé agogo 2 òru náà ní sájẹ́ǹtì àti kọ́bùrù dé. Jìgàn àti àjàgbé ta mọ́ra bí ẹni tí wọ́n ń lọ sójú ogun. Ńgbà tí wọ́n dúró ní ẹ̀bá ọ̀nà tó lọ sí Abẹ́òkúta, wọ́n rí ọkọ̀ kan tó jáde lóòtẹ́ẹ̀lì Àbú. Ẹnikẹ́ni ò pàṣẹ fún àjàgbé tí wọ́n fi dáhùn lọ́wọ́ rẹ̀. Wọ́n wọ́ òkú ọ̀mùtí àti àlè tó bá a lò pọ̀ tó bá a lọ sí òtẹ́ẹ̀lì sílẹ̀ nínú pijó. Wọ́n gbé ọkọ̀ ó di ilé Alhaji Bello ní Ìsọlọ̀. Ilé Alhaji Bello kò lóǹkà nígboro Èkó. Ó ẹ̀sẹ̀ ń kọ́lé kan sí Ìkẹjà ni. Owó tí ó fi ń kọ́lé ni ó lọ gbà ní báǹkì. Nígbà tí àwọn ẹlẹ́gìrì rí ọdẹ tó ń ṣọ́ ẹnu ọ̀nà ilé Bello ṣẹ̀ṣẹ̀ mú ife ògógóró 4 láti fi gbọ́n ọyẹ́ nù ni. Pẹ́ púpọ̀ tí bàbá ọdẹ fi sùn lọ fọ́nfọ́n. Orí ẹbí tó bì èyí tí ó ń tọ́jú lọ́wọ́ kí Bello má bàa yọ ọ́ níṣẹ́ làwọn gbé worí bá a. Sájẹ́ǹtì wo gẹ́gẹ́ àyà bàbá ọdẹ ọ̀nà bá sí ó di pẹ̀ wò. Bàbá ọdẹ ò tilẹ̀ lè mọ́ra rárá. Igbó tí àjàgbé ṣẹ̀ṣẹ̀ mú tán ó ràn án lọ́wọ́ púpọ̀. Ó gbé irin ńlá kan jáde nínú ọkọ̀. Ó sáré rìn sẹ́yìn bíi ẹsẹ̀ bàtà 15. Pẹ̀lú agbára ni ó fi gbé irin náà sókè tí ó sì sáré burúkú lọ sí ibi ilẹ̀kùn géètì. Ó jẹ irin ọwọ́ rẹ̀ mọ́ ògiri tí ó gbé géètì dúró. Ó sì dì í ó di gbè nílẹ̀. Bello sáré dìde lójú oorun. Ó yọjú wò ta bíi mọ̀nàmọ́ná nìbọn dáhùn lọ́wọ́ àjàgbé. Bàbá olówó tàkìtì sẹ́yìn ó panu mọ́. Àwọn ọlọ́ṣà wọlé. Wọ́n pàṣẹ fún àwọn ìyàwó àtàwọn ọmọ Bello pé kí wọ́n dojú bọlẹ̀. Kò sí ẹni tó pàrọwà fún wọn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ńgbà tí wọ́n rí òkú Bello nínú ẹ̀jẹ̀, wọn ò fẹ́ kí Òfò Ẹ̀mí ó ṣe àwọn ju bí ó ṣe yẹ lọ. Wọn ò lò ju ìṣẹ́jú 3 tí wọ́n fi rí owó tí Bello gbà ní báǹkì níbi tó gbé e sí. Ó tó ìṣẹ́jú 5 tí wọ́n ti lọ káwọn ìyàwó àtàwọn ọmọ òkú tó kígbe pé ìbò sí o, Òfò Ẹ̀mí, Òfò Ẹ̀mí. Ìṣesí àjàgbé ní ilé Bello jọjagun àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ rújú púpọ̀. Nítorí náà wọ́n sọ àjàgbé ní ejò gẹ́gẹ́ bí orúkọ ìnagijẹ. Láti ìgbà náà ni wọn ò ti pè é ní àjàgbé mọ́. Ènìyàn pupa
ènìyàn pípa kò jọ lójúmọ́ rárá. Láti ìgbà tí ó ti ń jẹ ejò ni ó ti ń bu èèyàn jẹ bí ó ṣe wù ú. Ẹnikẹ́ni tí ó bá pàdé lẹ́sẹ̀ ògbèjì ọkàn jẹ̀gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ọmọge ló ń gba tirẹ̀, ṣùgbọ́n rántí ni àjàgbé ń fálà fún. Àkókò tí àjàgbé ń pinnu láti ṣe òkú ìyá rẹ̀ ní òkìkí kan ní ìgboro Èkó pé àwọn adigunjalè kan ń ṣọṣẹ́ kiri lemọ́lemọ́ ní ìkéde ń wáyé lórí rédíò àti tẹlifíṣàn. Wọ́n dá àwọn ọlọ́pàá síta fún iṣẹ́ ìwádìí. Lọ́jọ́ tí Kọ́bùrù gbọ́ ìkéde náà ló wá sí ọ̀dọ̀ Jagun, ló wá sí ọ̀dọ̀ Jìgan. Kọ́bùrù, ṣé ò sí nǹkan tí mo fi rí ẹ báyìí? Má ṣọ́wọ́ àárọ̀ kẹ àìrèwú ló di ọ̀sán o. Ọ̀gá, má bàa sí ni. Jẹ́ sí rédíò yín láàárọ̀ yìí ní dédé aago 7 àbọ̀. Lákòókò náà ni mo lọ tọ́ mi sí ké ní balùwẹ̀. Ohun tí mo gbọ́ ni pé wọ́n ti dà àwọn ọlọ́pàá sóde láti máa bá wa kiri o. Èrò tèmi ni pé ká yára yẹra kúrò nígboro Èkó o. Ibo ni ká lọ? Ẹ̀já padà lọ sílùú wa o. Ká tó bá ṣe lọ bá ń gé o. Ejò dá sí ọ̀rọ̀ náà ó ní ọ̀gá, mo tiẹ̀ fẹ́ sòkú ìyá mi láìpẹ́. Ẹ̀já kúkú fòkò kan pẹyẹ méjì. Kọ́bùrù, mò ń bọ̀. Jìgán lọ sídìí tẹlifóònù, ó tẹ wáyà. Àló ta nìyẹ? Sájẹ́ǹtì, èmi Jìgán ló ń sọ̀rọ̀. Ọ̀gá, ẹ̀yin tí ẹ ní mo sọ́rí o, èmi ni. Kọ́bùrù ló wá sọ́dọ̀ mi. Ó sọ pé ká yẹra kúrò nígboro Èkó lọ sílùú wa nítorí àwọn ọlọ́pàá tí wọ́n ń wá wá kiri. Èmi náà gbọ́ lórí rédíò láìpẹ́ yìí. Tó bá rí bẹ́ẹ̀, mo fẹ́ kó kàn mí lára ní wéréwéré. Láàrin ìṣẹ́jú mẹ́wàá tí Jìgán gbé fóònù rẹ̀ sílẹ̀ ní sájẹ́ǹtì dé. Gbogbo wọn jíròrò, wọ́n sì fẹnu kò pé kí àwọn ó gbéra ní ọjọ́ kejì. Wọ́n tún jíròrò lórí ipa tí ẹnìkọ̀ọ̀kan wọn ó kó nínú ìnáwó tí ejò fẹ́ ṣe. Ní òwúrọ̀ ọjọ́ kejì ni gbogbo wọn kó sínú ọkọ̀ ó di ọ̀hún. Ńgbà tí wọ́n dé Ìyànàwó nílùú Ìbàdàn, wọ́n dorí kọ ọ̀nà Ilé Ifẹ̀. Ńgbà tó kù díẹ̀ kí wọ́n dé oríta Gbọ̀ngán, wọ́n bá àwọn ọlọ́pàá 5 tí wọ́n gbégi dáná. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wọn bá ń bẹ̀ tí wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́. Àjàgbé àti sájẹ́ǹtì jáde láti inú ọkọ̀. Wọ́n wo ohun tí ó ń ṣẹlẹ̀. Inú bí Àjàgbé gbà tó rí àwọn ọlọ́pàá tí wọ́n ń pàṣẹ fún àwọn dẹ́rẹ́bà pé kí wọ́n máa sọ̀kalẹ̀ wá sẹ́yìn ọkọ̀. Lójú Àjàgbé àti àwọn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ń gba náírà 5 lọ́wọ́ àwọn dẹ́rẹ́bà kọ̀ọ̀kan kí wọ́n tó da onítọ̀hún sílẹ̀ pé kó máa lọ láì bìkítà bóyá ó rúfin ìrìnnà tàbí kò ru. Ohun tí ó wá ṣe wọ́n ní kàyéfì jùlọ ni pé àwọn ọlọ́pàá ò kọ̀ láti gba ohun ìpanu. Ńgbà mìíràn ẹ̀wẹ̀, wọ́n á máa gba ọtí. Àjàgbé lọ sí ẹ̀yìn ọkọ̀, ó fa òfìfo ìgò bí àkànyọ. Ó wọnú igbó lọ, ó sì tọ̀ sí inú rẹ̀. Lẹ́yìn náà ni ó fi ìdérí ọtí dé. Ní gẹ́rẹ́ tí ọkọ̀ wọn sún dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni ọlọ́pàá kan yọjú sínú ọkọ̀. Ó pàṣẹ fún Jìgan pé kó sọ̀kalẹ̀ wá sẹ́yìn ọkọ̀. Ẹ jọ̀wọ́ ọ̀gá ọlọ́pàá, ojú ń kán wa, wetin you carry? Jìgan ti ọwọ́ bọ àpò, ó mú 20 náírà, ó nà á sí i. Ọlọ́pàá gbà á lọ́wọ́ rẹ̀, ó rún mọ́wọ́. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá rí ìgò ọtí lọ́wọ́ Àjàgbé. Ọ̀gá, àbí you dey carry beer? Ejò mú ìsítí ó ní, ṣé kí n bá yín sí? Yes sir. Àjàgbé sí ọtí, ó gbé fún ọlọ́pàá. Ọlọ́pàá ò fura pé ìgò tọ̀ ń lò ń gbé lọ́wọ́. Ó da orí ìgò kọnu, ó ti mùtọ̀ dé ìlàjì ìgò kó tó fura. Kí ó tó gbé e kúrò lẹ́nu, iná dáhùn lọ́wọ́ ejò. Ìgò ọtí tú káyángá mọ́ ọlọ́pàá lẹ́nu. Igbá orí rẹ̀ ṣí sílẹ̀. Kí àwọn ọlọ́pàá yòókù tó padà dàràdà tán, ìbọn Kọ́bùrù ti sétọ́ sí ikùn èyí tó tóbi jùlọ nínú wọn. Onítọ̀hún fò sókè, ó fi kùn bẹ́lẹ̀. Àwọn ọlọ́pàá 3 yòókù ò dúró wẹ̀yìn tí wọ́n fi júbà ehoro. Wọ́n ń pariwo lọ pé Òfò Ẹ Mí, Òfò Ẹ Mí, Òfò Ẹ Mí. Gbogbo àwọn èrò ọkọ̀ tí wọ́n tò sẹ́yìn ọkọ̀ àwọn adigunjalè sáré fò bọ́ọ̀lẹ̀. Wọ́n na pápá bora. Àwọn ló sáré ìbọn ọlọ́pàá 2 nílẹ̀. Wọ́n kó wọn nú ọkọ̀. Jìgán sínú ọkọ̀ rẹ̀, ó dìrètí ayọ̀. Àjàgbé, sájẹ́ǹtì àti Kọ́bùrù gbé ọkọ̀ 3 tí wọ́n wà níwájú pátápátá. Wọ́n dorí kọ ọ̀nà Òṣogbo. Ibẹ̀ ni wọ́n gbà dé Maiduguri lókè ọya, níbi tí wọ́n ti lọ lù wọ́n tà ní gbàǹjo. Láàrin ọ̀nà ni Jìgán ti pààrọ̀ nọ́mbà ọkọ̀ tó gbé dé òtẹ́ẹ̀lì ọbẹ̀ ìlàwọ̀ ní ìrètí ayọ̀. Ibẹ̀ ni Àjàgbé àti àwọn ẹgbẹ́ rẹ̀ bá a gẹ́gẹ́ bí àdéhùn wọn. Àjàgbé jókòó sí orí ọ̀kan nínú àwọn àga onítìmùtìmù tó wà nínú òtẹ́ẹ̀lì ọbẹ̀ ìlàwọ̀. Ó ronú lọ gbárí lórí ọ̀rọ̀ ọlọ́pàá mọ̀tò tó yìnbọn pa. Ó rẹ́rìn-ín músẹ́, ó ní ikú odò ló ń pòmùwẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n ti ń yá ìbọn tí wọ́n ń lò síbẹ̀, Ọlọ́run mú wọn ni Àjàgbé ń sọ. Ó dìde fún, ó ní òwò kì í fún òwò lọ́rùn. Ibi wọ́n gba owó irinṣẹ́ wọn tí wọ́n ń yá wa. Báyìí la parí orí kẹjọ ìwé ni Òfò Ẹ Mí látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà nínú òǹkọ̀tàn
Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi pẹ̀lú ògo Ọlọ́run orí 9 láti tẹ̀síwájú láìpẹ́. Àkọlé tí mẹ́ńbẹ̀ ẹja àjàgbégbàwọ̀ títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel mi Ẹwà Èdè Yorùbá TV bákan náà Awikonko TV live follow kẹ́ like page mi lórí Facebook Awikonko TV live bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ nípa ríra tíkẹ́ẹ̀tì ríra stíkà fún wa lórí YouTube yìí. Báwo lẹ ṣe máa ṣe? Ẹ máa rí ibi tí wọ́n nísàlẹ̀ fídíò yìí ẹ máa rí ibi tí wọ́n kọ share mix àti thanks yẹn ẹ kílíkì lórí ẹ̀ ó máa gbé lọ sáwọn ibi tí stíkà ń wà lẹ́lẹ́wọ̀n jẹ́wọ̀n lóníwọ̀n jíwọ̀n lẹ́jẹ̀wọ̀n eléyìí túmọ̀ sí pé oníye tí agbára yín bá ká láti fi ràn wá lọ́wọ́. Àpò ìyẹ̀fun yóò ní ṣòfò kólòbó òróró yóò ní gbẹ lágbára Ọlọ́run. Àkàndọ̀rọ̀ Awikonko náà ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjùwà ṣe o.